yérele yege gburu yeye jérele ògo ire kakare Ibiyemi ṣe bá ní sàn ẹ̀rọ jalè ṣe bá ní sàn ẹ̀ ti pín rárá. Every soul will definitely flow back to their creator. Here we are in Oto Ekiti, celebrating the wonderful existence of a mother, late Mama Alice Ibiyemi Obebe. At Kabiyesitv, we do not call it funeral, but celebration of life. Kabiyesitv is your life at Oto Ekiti. Thank you.
ayọ̀ àti oore láti rí ẹ̀yẹ tó dára ní ìgbẹ̀yìn ayé wọn. Òun ni late Mrs. Obebe wà. Jẹ́ ká tọ́ ọmọ wa ká lè rí àǹfààní èrè àti ọlọ́púpọ̀ jẹ nígbà tí kò bá sí agbára láti gbé apá àti ẹsẹ̀. We are heading to Mrs. Obebe's home in Otu Ekiti to lay her to rest, where we will be experiencing a whole lot of joy and celebration and commemorations from the sides of people that are here to celebrate her. Kabiyesitv is your life at Otu Ekiti. Thank you. Ìgbéyàwó ọmọ onílé ẹ̀ta pupa ẹmúra pupa ẹ̀tẹ̀gbà òpó ìmúgbéyàwó ọmọ eríkà ẹgbà fìlà wíkà ṣe ìbòrò ilé ìdíkà ọ̀ṣọ̀kòtò wíkà yí ìbòrò ẹmọ bíbọ̀ adélẹ́kọ̀ kí yèyé ra okùn Ibiyemi dídúkẹ́rẹ́ bá Ọ̀rúnmìlà òkè jẹ́sẹ̀ abọ́mọ Ọ̀rúnmìlà sábẹ́ aṣọ bí yèyé sunra mọ́ kó àtijọ́ máa já dídú onígbà ẹ̀ẹ́dẹ́fìjì wọ́lẹ̀ òwìwí gbọ́ olúgbàfẹ́ òṣè ní oríire ẹ ti dìjọ́ múrẹ̀ àbọ̀ ọjà ẹ mọ̀dà káríra kó tẹ̀ gbẹ́rẹ́ lọ iye yèrè lé lẹ́gbẹ́ mọ̀ mi ní àbọ̀rọ̀ mi kú iye yèrè lé iye ọmọ gbùrù yeye jọ̀rọ̀ lóògùn àrìn kẹ́kọ̀rọ̀. Eko Bani.
Ọlọ́run nínú àánú àti orí ọ̀fẹ́ ńlá rẹ̀ kí ó tẹ́ màmá wọn olóògbé Alice Ibiyemi Obebe sí afẹ́fẹ́ rere. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run bàbá wọn jẹ́ nípa dúpẹ́ lọ́wọ́ ní bẹ́ẹ̀ ni Olúwa tí kò yí padà. Àdúpẹ́ pé ẹ ti ya ọjọ́ ní sọ́tọ̀ fún wa, Olúwa gbọ́ ọpẹ́ wa. Àwọn àgbàdúrà abẹ́rẹ́ tó náà báyìí Olúwa bá wa bẹ̀rẹ̀. Àgbàdúrà fún gbogbo àwọn ọmọ pátápátá Olúwa kó sùn rẹ̀ fún yín. Mo gbàdúrà lórúkọ dé lẹ́yìn òkú ìyá yìí lórúkọ dé wàhálà kò ní ṣẹlẹ̀ sẹ́yìn. Gbogbo wa pátá tí a wá síbi ayẹyẹ ìkẹyìn lórúkọ dé kìí àwọn ìyá àrùn gbà. Agbègbè wa yíká wa Olúwa kó yà sí mímọ́. À ń bẹ̀rẹ̀ báyìí Olúwa bá wa bẹ̀rẹ̀. Abẹ́rẹ́ fún ẹ̀jẹ̀ àánú Ọlọ́run ó yá kó máa ṣàánú lórí wa lórúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ ké hallelujah. Ní báyìí a ó máa bẹ̀rẹ̀ sí àṣálẹ̀ onígbàgbọ́ nígbà tí a ó máa kọ orin. Nígbà tí gbogbo wa yóò wà ní ìjókòó orin ní ojú ìwé ìkẹrin. Èrò sọ̀rọ̀ àwọn ṣe ayé lájò ọ̀rọ̀ nílé. Àti gbóni àwọn jẹ́ o ayé lájò ọ̀rọ̀ nílé. Gbogbo ewu ló dúró yí wa ká lọ́jọ́ gbogbo. Ẹkún lónìí ẹ̀rín lọ́la ayé lájò ọ̀rọ̀ nílé. John 14, 1 to 14. John 14, 1 to 14. Ẹ má sì jẹ́ kí ọkàn yín dàrú. Ẹ gba Ọlọ́run gbọ́.
ẹ gbà mí gbọ́ pẹ̀lú nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbélé ó wà ìgbà má ṣe bẹ́ẹ̀ èmi bá ti sọ fún yín nítorí èmi lọ láti lọ pèsè àyè sílẹ̀ fún yín bí mo bá sì lọ pèsè àyè sílẹ̀ fún yín èmi ó tún padà wá èmi ó sì tún wá sí ọ̀dọ̀ èmi tìkà lára mi. ibi tí èmi má gbé wà kí ẹ̀yin kó lè wà níbẹ̀ pẹ̀lú ẹ̀yin sì mọ ibi tí mo gbé lọ ẹ sì mọ ọ̀nà náà tó bá sì fún pé olúwa a kò mọ ibi tí òun gbé lọ a ó ti lè mọ ọ̀nà náà. Jésù fi pé èmi lé ọ̀nà àti òtítọ́ àti ìyè kò sí ẹnikẹ́ni tó lè wá sọ́dọ̀ bàbá bí kò sí nípasẹ̀ mi. Èyí ni ọ̀rọ̀ olúwa. òjijì kò sì dúró pẹ́ ìwọ síjú rẹ wo ìwé èyí ìwọ sì mú wa sínú ìdájọ́ pẹ̀lú rẹ ta ló lè mú ohun mímọ́ láti inú àìmọ́ jáde wá kò sí ẹnìkan ìjẹ́ àti pinnu ọjọ́ rẹ̀ iye oṣù rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ ìwọ ti pala rẹ̀ bẹ́ẹ̀ ni òun kò lè rí kọjá rẹ̀ yípadà kúrò lọ́dọ̀ rẹ̀ yóò sì lè sinmi títí yóò fi pẹ́ ọjọ́ ṣe bí alágbàṣe nítorí pé àbá wà fún igi bí a bá ké lulẹ̀ pé yóò sì tú sọ àti pé ẹ̀ka rẹ̀ yóò tutù yóò sì dá bí gbogbo rẹ̀ tilẹ̀ di ogbó nínú ilẹ̀ tí kùkùté rẹ̀ sì kú ní ilẹ̀ síbẹ̀ nígbà tó bá gbó omi yóò sì sọ yóò sì yọ ẹ̀ka rẹ̀ jáde bí ewéko ṣùgbọ́n ènìyàn kú a sì sàn dànù àní ènìyàn jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lọ́wọ́ ohun àdà bí omi sì ti tán sínú ipa odò tí odò sì ti ń fà sí ìgbẹ́ bẹ́ẹ̀ ni ènìyàn dùbúlẹ̀ tí kò lè dìde mọ́ àti oorun yóò sì sí wọ́n nígbà tí kì yóò sì jí a kì yóò sì jí wọn kúrò lójú oorun wọn. Ìwọ ìbá fi mí pamọ́
ní ìdòkù kí ìwọ kí ó sì fi mí pamọ́ sí ìkọ̀kọ̀ títí ìbínú rẹ yóò fi wé kọjá. Ìwọ ìbá lànà ìgbà kan sílẹ̀ fún mi, ìyóò sì rántí mi. Ẹsẹ̀ kẹrìnlá tí a ó ti dání dúró. Bí ènìyàn bá kú yóò tún yè bí. Gbogbo ọjọ́ ìgbà tí a là sílẹ̀ fún mi lèmi yóò dúró dè títí àmọ́dún mi yóò fi dé. Báyìí ká parí kíkà ẹ̀kọ́ náà kó lọ kó fi dùkú sí ọ̀rọ̀ rẹ̀. Ọmọ ìgbàlà kí hallelujah. Gbogbo ènìyàn pátá jáde lórí ẹsẹ̀ wa. Gbé ọwọ́ ọ̀tún rẹ̀ sókè yìí. Kí lẹ ò lè ṣe Ọlọ́run àwa, kí lẹ ò lè ṣe arúgbó ọjọ́, kí lẹ ò lè ṣe Ọlọ́run àwa, kí lẹ ò lè ṣe. Ẹ̀yin tí ẹ dá ayé àtọ̀run, kí lẹ ò lè ṣe. Jésù, Kí lẹ ò lè ṣe. Ọlọ́run àwa, kí lẹ ò lè ṣe. Ọlọ́run tó kọrin sí Ọlọ́run sọ wípé Ọlọ́run bá ń gbowó fún afẹ́fẹ́ tí mò ń mí. Èló ni mo rò. Kò sọ lọ́wọ́ kan o tó lè sanwó ẹ̀mí o. Mo dúpẹ́ o Jésù. Fún afẹ́fẹ́ tí mò ń mí. Mo wí, èló ni mo rò, ẹ̀dá kò tẹ̀lé san. Kò sọ lọ́wọ́ kan o tó lè sanwó ẹ̀mí o. Mo dúpẹ́ o Jésù fún afẹ́fẹ́ tí mo wí. Bí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ pé tí Ọlọ́run bá ń gbowó láti ìgbà tí a ti bí ẹ títí dé àkókò yìí lónìí bàbá àti ìyá tó bí ẹni sọ. Bọ́lọ́run bá ń gbowó fún afẹ́fẹ́ tí mò ń mí. Èló ni mo rò ẹ̀dá kò tẹ̀lé sàn. Kò sọ lọ́wọ́ kan o tó lè sanwó ẹ̀mí o. Mo dúpẹ́ o Jésù fún afẹ́fẹ́ tí mò ń mí. Ọlọ́run bá gbowó fún afẹ́fẹ́ tí mò ń mí. Èló ni mo rò, ẹ̀dá kò tẹ̀lé san. Kò sọ lọ́wọ́ kan o tó lè sanwó ẹ̀mí o. Mo dúpẹ́ o Jésù fún afẹ́fẹ́ tí mò ń mí. Amen. Amen. Hallelujah. Praise the Lord, somebody. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ohun àkọ́kọ́ tí Olúwa fi sí mi lẹ́nu on behalf of my sisters here náà ni pé a dá gbogbo ògo padà fún Ọlọ́run Olódùmarè fún ipò tó fi wá sí. Tí mo bá sọ fún gbogbo wa wípé ẹni tí ọmọ bá sí ló bímọ, ó yé ọ̀pọ̀lọpọ̀, ó sì yé gbogbo wa. Òtítọ́ sì ní agbára Ọlọ́run Olódùmarè. Ire tó tọ́ sí ọ, a ò ní gbé fẹ́lòmíràn. Ó tún jẹ́ òtítọ́ náà lótítọ́ àti lódodo wípé tí mo bá sọ pé màmá wa ènìyàn dáadáa ni, of course mi ò lè sọ nǹkan míì, kò possible láti sọ nǹkan míì. Hallelujah. Tó tí kì bá ṣe èèyàn dáadáa, tó bá jẹ́ ìka ènìyàn ò ní wá bí, àbí tó bá jẹ́ olúbí tó rọ́mọ kan tó ń ga lọ tó wá ké kúrò ò ní wá, ó sọ pé ìyá àjẹ́. So ó clear wípé màmá wa màmá dáadáa ni. Ọlọ́run ọ̀run tó sì ti mú wọ̀ sí àyè dáradára yóò bá wa bójútó lọ́run. Very caring mother. Tẹ́lẹ̀ rí pé èèyàn sísanra ni mí. Am I correct? About 6 years ago I was home. Mo wà lẹ́gbẹ̀ẹ́. Màmá yẹn wá wò mí, ó ní wọlé. Ọmọ ìlú o. Ọmọ ìlú o. That's their local language pé kí ló dé tí mo wá gbẹ báyìí. Mo wá bi léèrè
mo ní màmá ṣé ẹ sanra tó mi ni hallelujah tó ó ń ṣe màmá yẹn bẹ́ẹ̀ ni pé ó yẹ kí n ní lára sí bí mo ṣe ti ní lára that's about 6 years ago. Meanwhile ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni wa lọ́dọ̀ ọmọọyàn èyí lẹ́la ni wọ́n ń pè é ṣe fẹ́ ti rí èyí lẹ́la yóò dára fún yín very caring mother. A kọ tribute sínú ìwé ẹ̀ ó rí lọ́la ọ̀pọ̀lọpọ̀ wa ló agree pé bó ṣe ní ìfẹ́ tó bẹ́ẹ̀ náà ni ò ṣe gbàgbàkúgbà tó disciplinarian of the mother. A nígboyà nínú Kristi láti sọ pé Ọlọ́run ti bá wa tẹ̀ sí afẹ́fẹ́ rere. Ó lè ṣe yọ̀bọ̀yọ̀bọ̀ kan lọ́dọ̀ màmá wa kò ní gbà yóò fi fún ọ bó bá ṣe tọ́ bó bá ṣe yẹ and that's what a mother should be. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ̀yin èèyàn mímọ́ ọ̀rọ̀ mi ò jágùn wọ́n ní ìṣẹ́jú méjì mi ò sì fẹ́ exceed ẹ̀. Ọlọ́run alágbára ní agbára Ọlọ́run Olódùmarè dáradára làwọn máa bára wa ṣe ẹni tó pè wá jọ pọ̀ nínú ohun tó dára báyìí of course ohun tó dára ní 108 years ó jogún rẹ̀ ni hallelujah kí ni mo ló ṣe ó jogún rẹ̀ lọ́dọ̀ mọ̀mọ́ rẹ̀ ni bó ṣe tẹ̀lé àǹtí rẹ̀ òun náà jogún rẹ̀ ni ìyá rẹ̀ tó bí nígbà tó kú she was the oldest person nílé bàbá rẹ̀ the oldest person nílé ọkọ rẹ̀ the oldest person nílé ìyá rẹ̀ so Olúwa ràn wá lọ́wọ́ gbogbo ní agbára Ọlọ́run Olódùmarè a ó dàgbà a ò ní ṣẹ́kù ọmọ ó sì gbẹ̀yìn wa. Praise the Lord. Àwa jọ wọn mú tá bá ti kúrò ní Ìdọ̀fín pé wọ́n ní ká lọ sọ́jà ká lọ gba nǹkan kan wá àbí ká lọ ra nǹkan wá àwa yà sọ́dọ̀ grandma pé èyí ò dùn àyàn mi bọ̀ o àti mi lọ gbà fún wa ní nǹkan tí mo fẹ́ káwa òbí àwa ìyá ìgbà yẹn bàbá akọ̀wé á ní ọkọ̀ ní jẹun ìyá rẹ̀ fẹ́ ọkọ̀ ní jẹun àbá ti ẹ̀kẹ́ ìsọ̀ ẹ̀bùyà màá ní wọ́n sọ pé àní jẹun ni wọn kì í bá ọmọ wípé kò ní jẹun wàá bá wíwá sí kí ni nǹkan tó ṣe yẹn ò dáa bọ̀ kì í ṣe oúnjẹ pé tó bá ti fi oúnjẹ bá wí a máa jalè tó yá yẹn kọ́ wa pé ká má ṣe kí ni pé á nìkan tó bá ti sọ fẹ́ kó máa gbọ́ ò dẹ̀ gbọ́dọ̀ jalè àwa fi oúnjẹ yẹn á ṣe kí ni àwa fi sáré bẹ́ẹ̀dì bóyá àmàlà ni àwọn ráìsì tó máa ń fi epo rò yẹn wọ́n sáré ṣe fún wa ó yá sáré jẹ gọ́tọ̀ ẹ̀ lọ so mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àánú tìyà rí gbà àwa náà ẹ̀jẹ̀ akẹ́kọ̀ọ́ bàbá mi ṣe sọ ká tọ́jú ọmọ tá a bá lé ní báyìí mọ̀ pé ìyá wa ṣe kí ni ó tọ́jú ọmọ àwọn ọmọ làwa jẹ́ so Ọlọ́run á ràn wá lọ́wọ́ praise the Lord. ní 1998 tí mo dé sílé ni mo mọ màmá so ó ti lọ síbi 23 years ago màmá bàbá ti wá sínú ìjọ Ọlọ́run bàbá ti dàsìkò owó ọrẹ ohun tó jọ mí lójú ni pé bí wọ́n ṣe wà nígbà yẹn òun náà nàgbà títí tán fi dolóògùn ìyẹn kọ́kọ́ jọ mí lójú náà èkejì ni pé màmá rọra mú owó náà tẹ̀ rọra fi sílẹ̀ báyìí mo wá wàásù kan ní ìgbà kan bóyá àwọn ìjọ lè rántí mo ní nínú àwọn tí ẹ̀mí sọ fún mi wípé wọ́n dàbí owó oníyẹn opó yẹn tó ṣe pé owó dẹ wẹ́pẹ́ méjì tó ní pé òun lọ sọ sílẹ̀ mo ní màmá Òbébé bàbá wa kan ní Olúwa wọn àti ẹ̀mọ́ ọkọ̀ ọmọ pé wọ́n á ní Òbébé mo ní rárá mo ní Òbébé ni wọ́n ń pè wọ́n so Ọlọ́run sọ wípé nínú àwọn tán fò dáwọ́ rẹ̀ jù nínú ìjọ wa gbàjẹ́ pé màmá yẹn ni ẹ̀kẹ́ hallelujah. Ohun tí mo rí nínú ìṣe màmá ni pé wọ́n káràmọ́sì kí ìjọ púpọ̀ jù nígbà tó Ọlọ́run lè sọ wípé nínú ó dàbí opó inú Bíbélì tó ṣe wípé owó dẹgbẹ́gbẹ́ méjì péré lónìí ló sọ sílẹ̀ afẹ́fẹ́ rí ni màmá yẹn lọ lórúkọ Jésù Ọlọ́run bá wa fọ̀run kẹwàá. ṣé ọba àwọn ọba olúwa àwọn olúwa Ọlọ́run àwọn Ọlọ́run ọba tí ń gba ọba tí ń lọ ọba tí ń jẹ́ ọba tí ń kẹ́ ọba ẹ̀kẹ́ hallelujah sí Ọlọ́run yẹn. á dára fún wa lórúkọ Jésù ẹ jẹ́ kí a jókòó pẹ̀lú oore ọ̀fẹ́ lọ́wọ́ Ọlọ́run ní à ń kí gbogbo àti a wà ní ìsìn àṣálẹ́ olóògbé. Amen. Àwọn méjì tí wọ́n pè yẹn ni
mo fẹ́ rí níwájú kan gbé àbọ̀ yẹn dání wọ́n á fèsì ọ̀hún yẹn so àwọn tí ó bá wá wọ́n á máa bá wọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mrs. Comfort Ọláríwájú, Chief Mrs. Ikusika, àwọn méjì yẹn kí wọ́n wá síwájú choir. Ọlọ́run tí ó pọ̀ ní ipá àti agbára a gbé ọ̀gá ṣe ọ́ ní ohun gbogbo nínú ohun gbogbo a dúpẹ́ fún oore ọ̀fẹ́ àti àánú láti àrígbà torí kì í ṣe gbogbo ènìyàn náà lórí àánú gbà ṣùgbọ́n wa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ yìn ọ́ lógo a sọ wípé ẹ ṣe pàtàkì jùlọ lórí àwọn ọmọ wípé wọ́n gbẹ̀yìn màmá wọn. Adúpẹ́ lórí àwọn ọmọ adúpẹ́ torí pé orúkọ tí ìyá àti bàbá tí Ọlọ́run ò fún ìyá yìí àwọn yóò fi fún wọn. A gbé ọ̀gá ní gbogbo ọ̀nà wípé màmá wọn ò lo ìgbé ayé rádaràda wọn ò lo ìgbé ayé tí ò ní ìtumọ̀. Adúpẹ́ lọ́wọ́ ìyá yìí lógo ayérayé bá ọpẹ́ wa. ṣe bá onísàn ẹ̀ ti pín rárá ọ̀run má dàgbà yín ká jìyẹ yẹrẹ lọ òkú Ibiyemi tèmi
ọmọ eléwé ìjọ ọdún èwo rọ̀dẹ̀dẹ̀ ẹ̀dọ́sùnkú àtijọ́ ọmọ eléwé ìjọ ọdún èwo mọ́yá súré mo kórí adé mo kéjì gbà ìlẹ̀kẹ̀ mo mọ̀ kó lórí láàfin kó lórí mọ́ yagan kúlé ọba mọ́ bá a ṣòfò bọ̀délé kọ́ kí bàbá rẹ̀ wúlé lóró ire ògbóyègbéyàwó olúlé ọmọkì ọyẹrẹ ògbóyègbéyàwó ọmọ olúlé ẹta pupa ẹmúra pupa ẹtẹgbà òpò ìmúgbéyàwó ọmọ eríkà ẹgbà fìlà wíkà ṣe ìbòrò ilé ìdíkà ọsọkòtò wíkà yí ìbòrò ẹmọ bíbọ délé kọ kí yòyera okùn Ibiyemi dídúkẹrẹ bá Ọ̀rúnmìlà òkè jẹ́sẹ̀ abọ́mọ Ọ̀rúnmìlà sábẹ́ aṣọ bí yèyé sunra mọ́ kó àtijọ́ máa já dídú onígbà ẹ̀dẹ́ fìjì wọ́lẹ̀ òwìwí gbọ́ olúgbà fèrè ṣe ní oríire etí dijọ́ múrẹ̀ àbọ̀ ọjà ẹ̀ mọ̀ dàkáríra kó tẹ̀ gbẹ́rẹ́ lọ iye yèrè lé lẹ́gbẹ́ mọ̀ mi ní àbọ̀rọ̀ mi kú iye yèrè lé iye ọmọ gbùrù yeye jọ̀rọ̀ lóògùn àárín kẹ́kẹ́rẹ́.
mímọ́ jùlọ olúwa lágbára jùlọ olùgbàlà mímọ́ àti aláàánú jùlọ má fọwọ́ sí inú ìrora kí ìrora ikú tí kò ní ìgbẹ̀kún olúwa ó mọ ìkọ̀kọ̀ kan wà má ṣe di etí rẹ sí àdúrà wa ṣùgbọ́n olúwa mímọ́ jùlọ ọlọ́run alágbára jùlọ olùgbàlà mímọ́ àti aláàánú jùlọ láwa sí ẹni tó yẹ jùlọ ní onídàájọ́ ayérayé ní òpin wákàtí wa nítorí ìrora ikú má jẹ́ kí a ṣubú kúrò lọ́dọ̀ rẹ. Ọlọ́run Olódùmarè. Jẹ́ bí ó ti wo Ọlọ́run Olódùmarè nínú àánú rẹ̀ ńlá láti gba ọkàn màmá wa olóògbé Alice Ibiyemi Obebe tí ó fi yín sílẹ̀ lọ sí ọ̀dọ̀ ara rẹ̀. Sorry, Erùpẹ̀ fún erùpẹ̀. Mama. Ekuru fún ekuru. Erùpẹ̀ fún erùpẹ̀. Ní ìdánilójú àti àìsíyèméjì àjíǹde sí ìyè tí kò ní pẹ̀kun nípasẹ̀ Jésù Kristi ẹni tí yóò pa ara òṣèwádà tí ó lè rí bí ara ohun tìkára rẹ̀ tí ó ní ògo gẹ́gẹ́ bí iṣẹ́ agbára nípa èyí tí òun lè fi tẹrí ohun gbogbo bá fún ara rẹ̀. Mo gbọ́ nǹkan láti ọ̀run wá tí ó wí nísinsìnyí pé kọ̀wé rẹ̀ láti sísìn lọ. Ìbùkún ni fún àwọn òkú tí ó kú nínú Olúwa. Bẹ́ẹ̀ ni ẹ̀mí ń wí nítorí wọ́n sinmi kúrò nínú làálàá wọn. Olúwa ṣàánú fún wa.
àdúrà Olúwa bàbá wa tí ń bẹ ní ọ̀run yàbọ̀ forúkọ rẹ kí ìjọba rẹ dé ìfẹ́ tìrẹ ní kí a ṣe ní ayé bí wọ́n ti ṣe ní ọ̀run fún wa lóúnjẹ òòjọ́ wa lónìí dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti lẹ́sẹ̀ àwọn tó ṣẹ̀ wá má fà wá sínú ìdánwò ṣùgbọ́n gbà á lọ́ọ̀bìlì sí àmín. Àmín bẹ́ẹ̀ ni kò rí. Iye wa nínú ọ̀rọ̀ náà àìkú ní títí láì ní nínú ara. Mo ṣàkójìnà sí síbẹ̀ alálẹ̀ ni mo fi ọkàn súnmọ́ ilé. Ìwọ ọmọlẹ́yìn Kristi nínú ìrìn àjò rẹ kúrò nínú ayé yìí ní orúkọ Ọlọ́run Bàbá Olódùmarè ẹni tí ó dá ọ. Ní orúkọ Jésù Kristi ẹni tí ó jìyà nítorí rẹ. Ní orúkọ Ẹ̀mí Mímọ́ ẹni tí ó fún ọ ní agbára. Ní ìdàpọ̀ mímọ́ pẹ̀lú àwọn áńgẹ́lì mímọ́ àti àwọn olórí áńgẹ́lì àti pẹ̀lú gbogbo àwọn ogun ọ̀run. Kí àlàáfíà Ọlọ́run máa jẹ́ tìrẹ láti òní lọ. Kí ibùgbé rẹ sì jẹ́ ibi ayọ̀ ti ọ̀run àti ibùgbé Ọlọ́run. Kristi ibi tí a gbé ọ sí yìí màmá Alice Ibiyemi Obebe òkùnkùn ní nítòótọ́ ṣùgbọ́n Kristi ti la ibẹ̀ kọjá. Kristi ti sọ ibẹ̀ di ìmọ́lẹ̀. sẹ́ni tó láìkì kan tó dára o. Nǹkan tá a rí tí ìyá ìwé tó ṣe fún àwọn àpẹẹrẹ international ìyẹn ló jẹ́ ká wá rò ó àwọn bí mẹ́ta àdìdì pé ó máa jẹ́ life patron wa. Life patron. Wow. So but ìgbà táwa debate ọmọ ìlú wa tó jẹ́ pé ó wà ní Amẹ́ríkà tó yẹ ká fi ṣe láìpínní àwọn èèyàn wá sọ pé rárá o wọ́n ní nǹkan kí nǹkan tí èèyàn bá ń ṣe you have to go with his record. Record. Wow. Bí àwọn ọmọ ìjà rẹ̀ anonymous lọ́rọ̀ tó fi sọ pé ìyá ìwé ló máa jẹ́ so ìlú méjì ló ti ń ṣe ló ṣe ṣe tàbí ló ṣe ṣe ó fẹ̀mí kan náà. Ẹ ṣe kan kábíyèsí gbà yín á tu ọ̀tún lára o kì í ṣe the first time máa kọ́ wá síbí mi àti kọ́kọ́ wá síbí ní 1988
pàtàkì á fẹ́ ìyàwó níbí ìyá ìwé ó jẹ́ nìkan tó jẹ́ pé mo ti mọ̀ wọ́n sí àti tó 30 something years 35 a jọ wà ní Amẹ́ríkà ní àwọn ọmọ mi gẹ́gẹ́ bí kábíyèsí ṣe sọ àwọn ọmọ mi mẹ́rẹ̀ẹ̀rin ọwọ́ wọn náà bí wọn sí gẹ́gẹ́ bí kábíyèsí rẹ̀ ṣe sọ ayé táìmì yẹn àwọn ìyàwó wa táwa mú ní Nàìjíríà bíi bóyá 22 23 wọn ọmọ bọ́n ṣe ń tọ́jú ọmọ wọn ọmọ bọ́n ṣe ń fún ọmọ lóúnjẹ jẹ́ mọ̀ pé ọ̀dọ̀ wa náà yẹn ó yàtọ̀ sí ti bí ìyá ìwò láṣẹ wa tó bá ti gbọ́ pé nìkan bímọ á wá bẹ̀ á bá wọn bẹ̀ ọ́ á sọ fún un báyìí báyìí ló ṣe ń ṣe o eléyìí tẹ́ ń ṣe Nàìjíríà ẹ̀ lè ṣe bí o báyìí báyìí ló ṣe ń ṣe o báyìí báyìí eléyìí tẹ́ ń ṣe Nàìjíríà tẹ́ bá ṣe bí wọ́n á mú un fún criminal offence so ọ̀rọ̀ máa sọ fún wọn tó máa ṣe gbogbo ẹ̀ and beyond that each time tí ìyá ìwé bá ti kú òbíṣẹ́ à ń yà sílẹ̀ báwo ni ṣe báwo ni tó bá jẹ́ pé summer time ìyá ìwé ṣe a lot of people from Portugal fly down and do it èèyàn dáadáa ní ìyá ìwé ó lè ti ràn wá lọ́wọ́ gan gbogbo àwọn ọmọ kékeré gbogbo àwọn the first daughter mi I think is 30 something years old so kẹmọ táàbì tí ìyá ìwé ti gbé tó ti wẹ̀ tó yìnbọn àti náà the first ọmọ tí ìyá ìwé máa fi máa ṣe bẹ́ẹ̀. àdúgbò àṣàlẹ̀ rẹ̀ kó oríire torí nǹkan kan náà ló máa ń jẹ́ kí èèyàn besides pé o fẹ́yàwó bí àwọn èèyàn tún mọ̀ ọ̀tún torí ìyá ìwé. wọ́n wà torí ìyá ìwé. Adé ọba.
dákun torí Ọlọ́run ẹ ṣàforíjì fún wa ẹ ṣàforíjì fún lórí ẹ sì ṣàforíjì fún gbogbo àwa tá a wá yẹra wa sí náà lójú agbo ẹ ṣe àdúgbò ẹ. wọ́n dà báwọn ìyá ìwé mo kí yín òpin ẹkú ìnáwó màmá mi dáadáa nù màmá mi ikú ṣèkà òròlú adéèláwẹ̀ ọmọ oríire tí sunkún adé tantantan ẹni ọ̀gbàdè bí ọ̀rún mìíràn ó lábẹ́ tó rí ayé ṣe ọmọ ètò ìpọ́nfọ̀ nínú gòkè ọmọ òṣòro pẹgbẹ̀rún ẹyẹ ọmọ amáyá tí kí agbá òge máa lọ tí ọ̀dọ̀ màmá mi ìyá ìwé máa lọ̀dọ̀ wọn kó lọ kí wọn wá ajóríbodè máa lọ tó o bá ti kúrò lọ́wọ́ ọ̀dọ̀ màmá mi ikú ṣèkà lọ sí ọ̀dọ̀ bàbá mi kábíyèsí àgbógbó mọ́jà erinmi ló kú ajiwàjiwà ìlẹ̀kẹ̀ lọ sí ọ̀dọ̀ bàbá mi dáadáa ọmọ àkúrẹ́ lómi méjì ọ̀pẹ̀dẹ̀ ìlànà ọmọ amúdàsílẹ̀ mo gbọ́ ẹnu panimọ́ lọ́dọ̀ wọn. mo kí ọ̀gá mi sẹ̀sán àìná di sẹ́nẹ̀tọ̀ ẹ̀rí pé wọ́n fa ìrìn ọ̀gẹ̀dẹ̀ náà ni àwọn ọmọ àjọgẹ̀dẹ̀ yóò rìn ni wọ́n jẹ yóò náà ni kò sí wàhálà. bàbá mi ọ̀fíìsà Mọ́yọ̀sán láìná aláṣẹ àti apàṣẹ mọ́tì fọ́nà ọ̀rọ̀ ìgbà wá sí fúnra mi ó ti yá o bàbá mi president pẹ̀lú pásítọ̀ Bámidóyè àwọn ẹni tó kàn. rẹ̀ ó dòde ìpérí ìkọ́kọ́ tiẹ̀ ó dòkè ẹ̀dẹ̀ ìkàn tó kù ló kó bẹ́ ìkùnlé adéjọ́ rìn nígbàgbọ́n apásá abara lóní àtẹ́lẹsẹ̀ ó rọ̀nà pín onídìí ọ̀sán yìí ọkọ̀ ọgbọ́n agùnmọ̀tẹ̀ ọkọ̀ ọmọọba ọ̀sọ́kọ̀ èkìtì sọ́kọ̀ àkókò dàgbógbó rìgbòrìgbò kábíyèsí ọmọ lọ́jà tí ò lọ́pẹ́ tí gbogbo rẹ̀ ń ṣe nísí tijọ́ ni mò ń ròde sí jìgbìjìgbì lò tó ń pa nítòde sí bọ̀ ọmọ mo gbé sí lọ́jà ìsìn òtà mo gbé sí lọ́jà ìsìn ògbówó lórí mo súré tètè mo padà sílé mo pàdé àwọn àgbàkàn tí ń kọ́ni lódù bí ìyé kan wọ́n ní káwọn mo ṣe ń kiri sí lóde ìsìn mo ní ẹwà bá ń ra sí wọ́n ní kí n súré tètè kí n padà sílé kábíyèsí ọba adékúnlé adéayò adéagbóhùn ń pè ó mo dẹ̀ kí bàbá mi ọba aládétó ìgbò déjì ti ìlú àkúrẹ́ ọkọ̀ ìyẹ́sọ̀rọ̀ ẹsẹ̀ kábíyèsí o mo kí í kábọ̀ bàbá ẹ wo bàbá ẹ pọ̀ wíwí lẹ́nu àwọn pèdèpèdè lẹ́nìí torí ó ti pẹ́ tí àkúrẹ́ àti ọ̀tún tí wọ́n ti jọ lẹ̀ pọ̀ mo kí bàbá wa tí wọ́n jẹ́ ìjòyè tí wọ́n tẹ̀lé kábíyèsí wa ọba ilá ẹ̀kọ́ àfòràn ọmọ ilé aládọ́dọ́ àkọ́kẹ́ ìṣẹ́kàn mo kí yín o.
ìyá ìwé jẹ́ ẹni tí mo ń bá ṣiṣẹ́ wọ́n máa fún mi níṣẹ́ I'm a contractor to her. She's very kind and nice. I'm a neighbor to her, so she's very friendly. Nigeria and outside, káwọn náà dàgbà kan dògbò, kọ́mọ wọn náà rẹ̀yìn wọn ká lè ṣe ìfitting burial báyìí fún wọn. Ìyá ìwé is my mother. Ó jẹ́ ìyá fún mi, ó tún jẹ́ ìyá ẹgbẹ́ Lọ́wọ́bì USA. So that's why it's very important for me to be here today. Wọ́n jẹ́ màmá sí ọ̀rẹ́ mi ní ìlú Amẹ́ríkà. So ní ìgbà tí mo lọ sí ọ̀dọ̀ wọn l'Amẹ́ríkà, mo wá lọ sí church wọn láti lọ ṣe wàásù. Mo jẹ́rí pé wọ́n jẹ́ ènìyàn Ọlọ́run tó ń support iṣẹ́ Ọlọ́run ní Amẹ́ríkà. So ìgbà tí mo gbọ́ pé wọ́n ń sin ìyá wọn, mo wá feel pé ó máa dá kí n presence mi láti fi yẹ wọn sí. Yeah.
Ayaja yìí bá ẹni rẹ̀ báyọ̀ ní gbòòrò.
ti gbọ́ pé ọ̀rẹ́ mi àná ẹ ti wà nínú olówó ẹ ti wà nínú ọmọ mọ̀mọ́ ni mí. ọmọ gangan. The only son of the mommy. So are you the firstborn, sir? No, fourth. Mo ti kọ sínú àkọsílẹ̀
nínú program wípé tábà ní ká máa ṣàlàyé bí màmá èèyàn ṣe jẹ́ kò sí iye àkọsílẹ̀ however lengthy however wordy tó lè ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ but kinní kan tí mo mọ̀ nípa màmá wa ni pé very kind mother, a loving mother, but also a disciplinarian. Màmá yẹn ò gbàgbẹ̀rẹ̀ kò fààyè sílẹ̀ fún yọ̀bọ̀yọ̀bọ̀ kankan tọmọ kan bá sì ṣe yóò dín pẹ̀lú ẹ̀ whoever the child whatever the station. So adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé wọn. Ìyá dáadáa ni o ìyá wa tó mọ ìyá ọmọ ni tó dẹ̀ tọ́jú ọmọ tó dẹ̀ ká àmásìkì mọ́ ọmọ tó dẹ̀ ṣe dáadáa mọ́ ọmọ ìyá dáadáa ni. ṣé àwọn bàbá bá ológun. àyàjọ ṣe àwọn ọ̀tá ìsáré kápá wà wú àwa tó sáré tó kọjá wọn lọ. ọ̀tá ìsáré kápá wà wú àwa tó sáré tó kọjá wọn lọ. bámi tọ́jú màmí adọ́rí àkúrẹ́ orí rẹ̀. ẹ̀yin méjì yìí lọ́kọ̀ ìyá òṣèré ẹ̀yà tẹ̀sán. Sáré kápá wà wú àwọn tó sáré tó kọjá wọn lọ. àwọn ọmọ ọlọ́dà méje lọ́lọ́dún méjì ní jẹ́lẹ̀ yẹ̀wò tó di bí àfùgbọ́rọ̀ edele nìkan tó lọ sí àpòkùtù yìí jẹ́ Ọlọ́run yóò wà pẹ̀lú lẹ́yìn ìsìnkú àti a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tí Ọlọ́run ṣe fún wa. Mo sọ lánàá wípé ipò tó tó àwa ọmọ sí nínú ayé mọ̀mọ́ kì í ṣe ipò kékeré and Ọlọ́run ràn wá lọ́wọ́ láti bójútó ìgbẹ̀yìn rẹ̀ tó dẹ́wà tó lárinrin. So àdúrà mi fún gbogbo ẹbí gbogbo ìdílé bàbá wọn ìyá wọn ìdílé ọkọ wọn gbogbo mẹ̀lẹ́bí pátápátá ni pé kí Ọlọ́run olùrànlọ́wọ́ tó tẹ̀síwájú kó máa ràn wọ́n lọ́wọ́ bí ọ̀rọ̀ kan bá ti ń ṣẹlẹ̀ bí ọ̀rọ̀ rere báyìí torí téèyàn bá gbẹ̀yìn arúgbó rẹ̀ 108 years téèyàn bá gbẹ̀yìn arúgbó rẹ̀ ohun dáradára ni tó bá sì ti ń ṣẹlẹ̀ káwọn èèyàn máa dìde sí. So adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ò kọ̀ wá sílẹ̀ ó darapọ̀ mọ́ ìrìn àjò yìí. So ògo ni fún orúkọ Ọlọ́run wa. ìdúrà mi ni pé Ọlọ́run á mú màmá ìwé àtàwọn ẹ̀gbọ́n àtàbúrò wọn wọ́n pẹ́ láyé ju màmá wọn lọ torí nǹkan ayọ̀ ní pé wọ́n bá ń sin arúgbó ẹ̀ and inú mi dùn pé mo wà níbí lónìí láti kópa nínú ayẹyẹ náà. nǹkan tí mo bọ́ náà ní kí Ọlọ́run alààyè tí kì í ṣe Ọlọ́run òkú mo bá kówó tì wá nígbà tí wà sílẹ̀ báyà bá ṣe ṣe ẹ̀yìn ìyá yìí wọ́n gbọ́dọ̀ kó ṣe ẹ̀yìn àwa náà bẹ́ẹ̀ ká máa gbọ́ ọmọ wa lọ́jọ́ àtàlàfíà ká má ṣe púpọ̀ òjijì àdélébáre àkọyà ẹbí Ọlọ́run Olódùmarè máa rántí àwọn náà wọ́n ní gbọ́mọ̀ pẹ̀ agbálẹ̀ wọn náà dáadáa fún wọn wọn níbi ìṣòro púpọ̀ nígbà tí wọ́n ló kọ Jésù. fún àwọn olóògbé kí èyí ìyá kó dáa jẹ́ fún ìyá ìwé kọ́lọ́ tó fún wọn ní agbára láti máa ṣe ìyá ìwé kalẹ̀ fún. àdúrà mi ni wípé Ọlọ́run á fún gbogbo wọn ní ẹ̀mí gígùn bí ẹ̀mí ìyá ṣe gùn lálàáfíà ẹ̀mí tiwọn náà á gùn Kristi adẹ́sùn wọn pọ̀ ó wà ní ìṣọ̀kan.
millions of thanks, millions, innumerable appreciation, because everybody stood by us individually, they stood by us corporately, and we are amazed, we are embarrassed with the love of the people. So we are thankful to all of them. Ìyá ìwé tí mo ń jẹ́ yẹn, bàbá Ọbádáre, Apostle Ọbádáre ní CAC, Christ of Apostolic Church, ní ti US branch ní Baltimore, Maryland tí mo wà, ni wọ́n fi mí jẹ oyè yẹn ní church. Èmi ni wọ́n fi jẹ oyè ní church yẹn, first ìyá ìwé ní Christ of Apostolic Church. The reason ni wípé gbogbo àwọn ọmọ tó wà ní church, tán bá ti àwọn tán lóyún, tán bá ti bímọ, màá yálé wọn káàkiri, màá wẹ̀ fọ́mọ wọn, màá tún jóyà wọn nínú, màá take àwọn, màá massage wọn, tó yẹ pé gbogbo wọn tán bá ti bímọ báyìí wọ́n ní ilé mọ̀mọ́ náà máa fẹ́ kọ́kọ́ máa kígbe. And kó tó dìgbà yẹn gan kí bàbá tó fi mí jẹ oyè yẹn ní church, àwọn guys ti ń pè mí, àwọn obìnrin náà ti ń pè mí níta pé ìyá ìwé ni o, ìyá ìwé wọn ni o, which is because mo ti ń ṣiṣẹ́ yẹn kó tó di pé bàbá tiẹ̀ fi mí joyè yẹn. More so nurse ni mí, midwife dẹ̀ ni mí. So ìgbà tí mo practice nurse and midwife, tá a bá ti wà ní labour room, tá a deliver case, àwọn ẹlẹgbẹ́ mi, àwọn nurse tó kù, wọ́n máa ń sá ni, wọ́n like àti wẹ̀ fọ́mọ kankan. Wọ́n ní kàn gbé fún Miss Bangboye then, pé kàn gbé fún pé mi ní kí n lọ wẹ̀ fọ́mọ. So from there mo ti emulate àti máa tọ́jú ọmọ àti like ọmọ. So ìgbà tí bàbá dẹ̀ ti fi mí joyè yẹn, even kó tó fi mí joyè, mo ti take care àwọn ọmọ ní US. America kò dẹ̀ ń ṣe ìlú tó easy, kò sí time, but èmi máa ń create time out of no time. Ó lè jẹ́ iṣẹ́ 3 to 11 ni mò ń ṣe. Ó jẹ́ gbàǹbá kúrò níbi iṣẹ́ láago 11, màá ṣe gbálé ìyá ọmọ lọ, tí màá ṣe lọ wẹ̀ fọ́mọ àti ìyá. Nítorí pé àwọn míì máa ń fẹ́ kí n wá wẹ̀ fọ́mọ wọn lálẹ́, kọ́mọ bá lè sùn dáadáa. Wọ́n láwọn ò mind pé wọ́n fúnra máa take ọmọ lálẹ́, but tí mo láwọn during the day, but tí bá ti da alẹ́ yẹn pé tí bá ti wẹ̀ fún wọn, tí mo wẹ̀ fọ́mọ, tí mo ti wẹ̀ fún ìyá, wọ́n máa ń sọ pé kinní kan Valium yẹn bí gẹ́gẹ́ bí oògùn oorun. Wọ́n máa sọ pé oògùn oorun wà lọ́wọ́ ìyá o, tó bá ti wẹ̀ fún wọn, tó wẹ̀ fọ́mọ, pé àtọmọ wọn máa knock off ni through the night, tí ẹ pé kò sí pé bóyá ọmọ ń jí, ọmọ ń ké nǹkan kan tó ń disturb wọn. So from there, from Baba Obadare, I became the matron àwọn Àkúrẹ́ OIC na máa ń pè wọ́n, Oyemekun International Club ní Maryland lọ́dọ̀ wa. Wọ́n fi mí jẹ ìyá ẹgbẹ́ wọn, matron. And Kábíyèsí wa ní Àkúrẹ́, he was one of them gbà yẹn. So I was their matron, I'm still their matron now. So ibi tí ìtímẹ́sì èmi pẹ̀lú àwọn Àkúrẹ́ ti wọnú ara nìyẹn. So Kábíyèsí gan nígbà tí wọ́n kọ́kọ́ joyè, actually nígbà tí wọ́n kọ́kọ́ tán win ní oyè yẹn, èmi ni the first person tí Kábíyèsí kọ́kọ́ pè. Mo lọ ọjọ́ Sunday ní báyìí tí mo ti wẹ̀, mo ro táwẹ̀ mọ́dì, mo fẹ́ máa grease ara mi, lotion ara mi, ni wọ́n pè nílé pé eye ìwé no wọ́n pé mọ́mí o àti win o ṣẹ́rí. Mo fò sókè ńjọ́ yẹn, inú mi dùn, inú gbogbo àwọn ọmọ Àkúrẹ́ dùn, torí pé nígbà tí wọ́n fẹ́ jọba yẹn, gbogbo alágbárùkù tí wọ́n dẹ̀ appreciate wa. So from there, ọ̀rọ̀ ìyá ìwé yẹn ó ṣàwọn expand, ó ń grow up. Mo ń kúrò ní Baltimore, mo lọ ń wẹ ọmọ ní ìlú òdìkejì tí màá drive lọ síbẹ̀, and that's how they continue to call me ìyá ìwé. So finally, ìgbà tí Kábíyèsí gorí oyè, nǹkan tí wọ́n sọ ni wípé kan tó tiẹ̀ tó fi anybody joyè, pé ìyá ìwé náà máa fi kọ́kọ́ joyè l'Ákúrẹ́. So bí mo ṣe di ìyá ìwé of Àkúrẹ́ Kingdom nìyẹn. A fẹ́ ṣe ìwúyè wọn, gbogbo wa wá sílé, many of us wá sílé. Náà ṣáà pè mí, nìkan lára wọn pè mí, ló sọ pé Kábíyèsí ni mo gbúdọ̀ dé Àkúrẹ́ níjọ́ kejì yẹn. Wọ́n ti ránṣẹ́ sí mi o láti Amẹ́ríkà. Mo travel lọ sí Houston gbà yẹn ni, mo lọ bá àbúrò ọkọ mi kan ṣe wedding. Mo ti wà hòtẹ́ẹ̀lì tí mo wà ní, tí mo ti ń relax, ní ìkan lára àwọn ọmọ Àkúrẹ́ ti pè mí pé ìyá Kábíyèsí ní
wọ́n fẹ́ fún yín ní nǹkan mo ní kí ni wọ́n náà fẹ́ fi mí jẹ oyè ìyá ìwé of Àkúrẹ́ kingdom ní àyè láti bo síbo mi ò ń sọ ọmọ Àkúrẹ́ but I'm very 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 close to them very close to them mo ní ó tí o wọn ti fi anybody jẹ oyè kí ni tèmi ti jẹ Kẹ́hìndé Mr. Kẹ́hìndé Owólabí lórúkọ wọn ọmọ ẹkùn Kẹ́hìndé Owólabí ló sọ pé ìyá ẹ lè kọ́ ilé yìí o iṣẹ́ tán rán mi ni mo jẹ́ fún yín yìí o bí eré bí àwàdà ìgbà tá a wá sílé wá ṣe ìwúyè wọn yẹn mo délé ní on the 22 ó kù birthday mi kù on the 21 birthday mi kù ọ̀túnla bí mo ṣe ń délé báyìí náà sọ pé kábíyèsí ni mo gbúdọ̀ dé Àkúrẹ́ ní on the 22 torí pé wọ́n fẹ́ fi mí joyè ní on the 23 yẹn mo ṣẹ̀ṣẹ̀ dé ní mo sì ní jet lag nǹkan kan wọ́n ní kábíyèsí ni mo gbúdọ̀ dé o mo gbúdọ̀ dé pé because wọ́n ṣàgbéfẹ́ kọ́kọ́ fi mí jẹ oyè yẹn before he can install anybody else for any chieftaincy so mo ṣe di ìyá ìwé of Àkúrẹ́ kingdom nìyẹn o and ìyá ìwé of universe mainly because gbogbo àwọn èèyàn tó bá bímọ l'Amẹ́ríkà wa yẹn like I said earlier pé time out of no time ni mo máa ń lọ kí káàkiri ilé wọn tí mò ń wẹ̀ fọmọ wọn tí mò ń wẹ̀ fún ìyá wọn and sometimes màá ti bíṣẹ́ máa bọ̀ màá lọ wẹ̀ fọmọ wọn tí wọ́n á máa fi ṣe tán ó lè ti di bíi aago 2 òru oorun á ti máa kùn mí mo láti sùn sínú mọ́tò ọ̀ kí n yà nílé epo kí n lọ tèkì náàpù bíi 30 minutes ọjọ́ kan ìkan lára àwọn tí mo lọ wẹ̀ fún tí mo ti kúrò lé mo ní mo ti ń lọ nìyẹn wọ́n gbà mo dénú mọ́tò mi lè stand ẹ̀ kò sí mo ṣe lè drive mo láti sùn síbẹ̀ bó ṣe yọjú báyìí lónìí mọ́mì ní ìyá ìwé ló wà ní mọ́tò bó ṣe wá jí mi nìyẹn so mo wá tún bẹ̀rẹ̀ sí drive lọ so I really thank God pé láti ìgbà tí mo ti ń ṣiṣẹ́ ìyá ìwé káàkiri gbogbo àwọn ọmọ tí mo bí lára àwọn ọmọ tí mo bí sìn wọ́n ti rí doctor wọ́n ti rí pharmacist wọ́n ti rí engineer so many like that àwọn míì ti bímọ ọmọ 2 mẹ́ta mẹ́rin so bí gbogbo ẹ̀ ṣe rí ni I thank God pé kò tí ì sí kankan lára àwọn ọmọ wọ̀nyẹn tán kúnnù mí so kì í ṣe mímọ̀ ṣe mí kọ́ oore ọ̀fẹ́ Ọlọ́run ni nítorí pé bàbá Ọbádáre ti anoint ọwọ́ mi méjèèjì yìí níjọ́ yẹn lọ́run nínú church pé kí n continue iṣẹ́ ìyá ìwé so bó ń ṣe di pé gbogbo àwọn èèyàn use mọ́ mi nìtàn dẹ̀ like mo dẹ̀ like wọn because mo ní open mind open heart to everybody. olóògbé ìyá mi ni àwọn náà bí mi èmi ni number 2 ọmọ wọn and mo dẹ̀ mọ̀mọ́ ṣe dáadáa fún mi wọ́n tọ́jú mi wọ́n dẹ̀ fún mi ní àmọ̀ràn bí mo ṣe máa lògbé ayé mi tó máa fi dáa fún mi mo dẹ̀ follow àmọ̀ràn wọn mo dẹ̀ rí pé àmọ̀ràn tán fún mi ó jẹ́ nǹkan tí ó jẹ́ kókó fún mi lọ́jọ́ èní tó jẹ́ pé directives wọn tí mo tẹ̀lé yẹn nígbà tán ń kọ́ mi èmi rò pé bóyá wọ́n ń hash pẹ̀lú mi ní but kò rí bẹ́ẹ̀ èmi gan ṣẹ̀ wá rí sí pé ó dáa kéèyàn máa follow nǹkan tí òbí bá sọ fún un torí ọjọ́ ọ̀la èmi dẹ̀ mo wá rí sí pé gbogbo nǹkan tán fi ń kọ́ mi gbà yẹn tán ń sọ fún mi ó wá wúlò fún mi gan nísìnyí èmi náà wá tún gbà ládùúrà pé èmi náà tún fi kọ́ àwọn ọmọ mi mo dẹ̀ ń gbà ládùúrà pé káwọn ọmọ mi náà kan lè emulate yẹn so that a tún jẹ́ nǹkan tí ó máa jẹ́ nǹkan ìkókó fún wọn lọ́jọ́ ayé tiwọn náà gẹ́gẹ́ bí èmi ṣe ń sọ nípa ti ìyá mi lénìí ìyá mi ìyá dáadáa ìyá wọn máa ń pè ní ìyá àdùkẹ́ which is èmi gan làdùkẹ́ ìyá àdùkẹ́ náà máa fi ń pè ìmúdò èmi kọ́ ni àkọ́bí but ìyá àdùkẹ́ ní gbogbo àwọn èèyàn máa ń pè orúkọ kìíní nìyẹn orúkọ kejì wọ́n tún pè ní ìyá odò màyàn because odò màyàn nílé ọkọ wọn orúkọ kẹta nickname kẹta tán tún ń pè wọ́n ní ìyálẹ́la mí ni pé ìyá ńlá reason tán dẹ̀ fi ń pè wọ́n bẹ́ẹ̀ ni pé màmá ò sanra she's a very skinny mother so nǹkan tán fi ń pè wọ́n ní oríkì mẹ́ta nìyẹn ìyálẹ́la ìyá àdùkẹ́ first of all ìyálẹ́la then ìyá odò màyàn nílé ọkọ wọn so màmá wọ́n jẹ́ èèyàn tí wọ́n nífẹ̀ẹ́ èèyàn nídìílé bàbá wọn ẹ̀yin tẹ́ ẹ bá àwọn tó bá wà níbẹ̀ ní àná nígbà tá à ń ṣe wakekeep ẹ gbọ́ tí ọmọ wọn kan tó wá sọ̀rọ̀ níta wípé
ìyá yẹn ìyá dáadáa ni ìyá wọn dáadáa ni wípé tí wọ́n bá ti bá wọn jà nílé dáàdì tiwọn tán bá bàbá wọn sọ pé ẹ ní jẹun léni ibi ẹ máa débi sùn léni wípé ilé mọ̀mọ́ ni wọ́n sá lọ òótọ́ dẹ̀ ní gbogbo àwọn ọmọ wọn ọmọ mọ̀lẹ́bí wọn ilé mọ̀mọ́ náà máa ń wá àbúrò mi kan náà tún sọ léni ó wá láti Ìlọrin pé òun ti rántí pé tá a bá ti èmi pẹ̀lú àjọ lọ sí ilé ìwé nígbà tá a wà ní primary school pé tá a bá ti kúrò ní school báyìí pé òun á tẹ̀lé mi wá sílé lọ́dọ̀ mọ̀mọ́ ni torí òun mọ̀ pé òun máa róúnjẹ jẹ níbẹ̀ kóun tó lọ so mọ̀mọ́ wa jẹ́ mọ̀mọ́ tí ó fa kó gbogbo èèyàn mọ́ rẹ̀ ó dẹ̀ ń tọ́jú gbogbo ọmọ ìṣọmọ tí ẹnìkan ni wọ́n ń tọ́jú so adẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn ọmọ bọ́n ṣe ń tọ́jú ọmọ lọ́mọ ọmọ tiwọn náà dẹ̀ yàn wọ́n yege ọpẹ́ ni fún Jésù fún yẹn nítorí pé nǹkan téèyàn bá gbìn ló máa ń ká tó bá gbìn ìkà wàá ká ìkà yẹn lẹ́yìn ọ̀la tó bá dẹ̀ gbìn nǹkan dáadáa wàá rí wàá kéré dáadáa wálé. First of all mo kọ́kọ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó jẹ́ kí ọjọ́ ẹ̀ní a dá ọjọ́ ẹ̀ní ọjọ́ pé ọjọ́ dẹ̀ yàn sí dáadáa mo dẹ̀ wá fẹ́ àkókò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tán wá ìhùn láti Amẹ́ríkà lára àwọn ọmọ mi wá láti Amẹ́ríkà láti wá yẹ mi sí àwọn ará ọmọ mi tó wà lákùrẹ́ wọ́n wá láti Àkúrẹ́ wá yẹ mi sí àwọn ọmọ mi ní Èkó ìhùn àwọn tẹ́nàtì tán gbé lọ́lé wa wọ́n tó gbogbo wọn náà wá tán wá bá mi ṣàyẹyẹ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn wípé ọwọ́ tí mo fi mú wọn táwọn náà dẹ̀ fi ń dá reaction wọn padà sí mi Ọlọ́run ò ní jẹ́ kọ́wọ́ náà ó gé dànù mo dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé gbogbo nǹkan tí mo ṣe bí mo ṣe ti ń plan ẹ̀ láti October last year tí ìyá ti kú gbogbo ẹ̀ dẹ̀ wá ṣe déédéé Ọlọ́run dẹ̀ bò mí láṣìírí kò yẹ káṣìírí mi ó tú financially oore ọ̀fẹ́ Jésù ni kì í ṣe mímọ̀ ṣe mi kọ́ kì í ṣe pé bóyá mo lówó náà rẹpẹtẹ ni but wọ́n ní sẹ́yìn bá ń wá owó lọ tó bá ti rí yìí lójú ọ̀nà ó ti lówó nìyẹn nítorí pé gbogbo àwọn tán yẹ mi sí níhìn lọ́hùn-ún gbogbo wọ́n bò mí láṣìírí torí àṣírí èèyàn tí ò bá ti tú tọ́lọ́ ò bá ti jẹ́ káṣírí èèyàn ó tú kò sẹ́nìkan tó lè tú so mo dúpẹ́ lọ́wọ́ everybody tí wọ́n wá from near and far wípé Ẹlẹ́dàá gbé wọn délé láyọ̀ àtàlàáfíà bí wọ́n ṣe wá bá mi ṣẹ̀yẹ láyọ̀ àtàlàáfíà àwọn náà wọ́n á tún délé láyọ̀ àtàlàáfíà o nǹkan dáadáa aládé máa bára wa ṣe òkú ìyá tí mo ṣe yìí òkú ọlọ́mọ ni